ní ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò ààrẹ ọdún 2027 tó ń bọ̀ lọ́nà yìí, agbo àwọn àgbà ọ̀jẹ̀ òṣèlú méjì ti ń múra kalẹ̀ báyìí. Agbo wọn ti ń múra kalẹ̀ láti jọ mumi nínú akoto kan náà. Àfàìmọ̀ sí ni ọ̀rọ̀ ọ̀hún kò ní fi wá mú wàhálà mìíràn wá sí àárín àwọn àgbà ọ̀jẹ̀ ọ̀hún o. Nínú ẹgbẹ́ òṣèlú ADC, ìyẹn African Democratic Congress, tí wọ́n ẹ̀ṣẹ̀ kó ara wọn lọ ọ̀hún, gẹ́gẹ́ bí àṣírí gbọ́ síbí, òun ni wípé àwọn ọmọlẹ́yìn igbákejì ààrẹ nílẹ̀ wa tẹ́lẹ̀ Alhaji Atiku Abubakar ni wọ́n ti ń kó ara wọn jọ papọ̀ láti máa ṣe bẹ́ẹ̀ máa tẹ̀lẹ̀ pẹ̀pẹ̀ sínú ẹgbẹ́ òṣèlú ADC, tí wọ́n sì ti ń bẹ̀rẹ̀ sí ní pariwo wípé kò sóhun méjì tí ó kù jù kí àwọn ẹgbẹ́ ọ̀hún kí wọ́n fa tíkẹ́ẹ̀tì ipò ààrẹ lé Àtíkù lọ́wọ́ o, nítorí tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ẹni tí ó ní ìrírí jùlọ lágbo òṣèlú lórílẹ̀‐èdè yìí, kò sí olóṣèlú ọ̀hún tó lè bá igbákejì ààrẹ náà figagbága. Tí ó bá wá jẹ́ wípé ẹ ò bá gbàgbé, lọ́sẹ̀ tó kọjá ni Àtíkù gba káàdì gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú ADC ọ̀hún. Kódà ohun tí a tún gbọ́ òun ni wípé àwọn èèyàn kan wà lẹ́yìn Àtíkù, àwọn náà ni wọ́n ti ń sọ ọ́ wípé ẹ jẹ́ kí wọ́n fa Àtíkù kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje látinú ẹgbẹ́ òṣèlú ADC, ṣùgbọ́n wọ́n ní wípé olùdíje láti inú ẹgbẹ́ òṣèlú Labour Party ọ̀hún, ìyẹn Peter Obi náà, ni wọ́n ti ń lọ rẹ̀ ń kùn sí létí wípé kó wá ṣe igbákejì ààrẹ, ṣùgbọ́n ó ti fárígá kanlẹ̀ báyìí wípé kò sí ohun tó jọ òun kò ṣetán láti ṣe igbákejì ààrẹ nínú ètò ìdìbò ọdún 2027 kí ẹgbẹ́ ADC bá lè jáwé olúborí. Wọ́n ti ní pé kí àwọn méjèèjì wá papọ̀ kí wọ́n jọ jáde gẹ́gẹ́ bí ààrẹ àti igbákejì ààrẹ láti lè jẹ́ wípé wọ́n rí i dájú wípé ẹgbẹ́ òṣèlú APC wọ́n lulẹ̀ nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí. Ṣùgbọ́n ṣá, wọ́n ní látàrí ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n ní àwọn tí wọ́n ti kóra wọn jọ papọ̀ yìí ni wọ́n ti ń sọ wípé tí Àtíkù àti Peter Obi tí wọ́n bá lè jọ wá papọ̀ gẹ́gẹ́ bí ààrẹ àti igbákejì ààrẹ, ó ṣeé ṣe kí wọ́n ṣí ẹgbẹ́ òṣèlú APC kúrò nípò tó bá di inú ètò ìdìbò ọ̀hún. Ṣùgbọ́n ṣá, pẹ̀lú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú lọ́wọ́lọ́wọ́ yìí, kò dájú wípé Obi náà ní lọ́kàn ara rẹ̀ láti juwọ́ sílẹ̀ fún Àtíkù. Àwọn tí wọ́n mọ bó ṣe ń lọ ni wípé ọkùnrin ọ̀hún ó ti díje láti ẹgbẹ́ òṣèlú Labour Party tẹ́lẹ̀ níbi ìbò tó kọjá yìí. Ọ̀nà ni wọ́n ní pé ó ti ṣe ọkàn rẹ̀ lé dandan wípé òun fẹ́ jáde láti wá jáde gẹ́gẹ́ bí ẹni tí yóò máa díje du ipò ààrẹ ní ọdún 2027. Àwọn àgbábọ̀ wọ́n ní méjì ni èèyàn bá lọ sí ojú ogun o. Bóyá òwe yìí ni Àtíkù rò papọ̀ tí wọ́n tún fi sọ wípé ó ti ń gbáradì láti fi ọ̀rọ̀ ipò kejì yìí igbákejì ọ̀hún lọ gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀, ẹ̀yìn ọ̀gbẹ́ni Rotimi Amaechi o, ìyẹn tí Obi bá fárígá wípé òun ò ṣe. Kódà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọlẹ́yìn Àtíkù ti ń bẹ Obi pé kó jọ̀wọ́ kó gba ipò igbákejì lọ́wọ́ Àtíkù, àti pé pẹ̀lú èyí yóò fi gbáradì dáadáa fún ipò ààrẹ tí Àtíkù bá lo ọdún 7 tirẹ̀ tán. Nígbà tí ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn Àtíkù, ìyẹn Délé Momodu, ń sọ̀rọ̀, ṣe ló ní kò sóhun tó dáa tó kí Obi àti Àtíkù kí wọ́n jọ wá papọ̀ láti jáde dupò ní abẹ́ ẹgbẹ́ òṣèlú ADC yìí. Kódà ó ní kò bá lè rọrùn fún àwọn láti lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí ipò. Bó tilẹ̀ jẹ́ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí Obi ṣì wà nínú ẹgbẹ́ òṣèlú Labour, Momodu ní kò sóhun tó rọrùn ju pé kí àwọn méjèèjì gbà láti ṣiṣẹ́ pọ̀ lọ kí wọ́n bá lè fẹ̀yìn Tinubu balẹ̀ lásìkò ìbò ọdún 2027. Nígbà tí Momodu tó ń tu bí ejò, ó ní àwọn ọmọlẹ́yìn Obi gan-an ni igi wọ́rọ́kọ́ tó ń da iná rù, nítorí wípé ṣe ni wọ́n máa ń lọ́rẹ̀ẹ́ sọ àwọn ọ̀rọ̀ tí kò dáa sí i létí, tó jẹ́ pé ọkùnrin ọ̀hún náà tó bá ti gbọ́ ọ̀rọ̀ ọ̀hún yóò ṣe ọkàn lé dandan ni. Eléyìí ló fà á tí ó jẹ́ wípé ọ̀rọ̀ tí wọ́n bá sọ ní etí Peter Obi kì í ṣe ìwọ̀ létí o. Ó ní wípé
òun ti sọ fún Peter Obi lọ́pọ̀ ìgbà pẹ̀lú pàápàá jùlọ nínú àwọn ìpàdé tí àwọn ti pàdé ní ìpínlẹ̀ Èkó àti Accra lórílẹ̀‐èdè Ghana wípé kò ní dáa bí kò bá ṣàmúlò oore ọ̀fẹ́ tó níyì láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Àtíkù nítorí bí ìgbà tó jẹ́ pé àwọn fẹ́ jọ kó ìrọ̀rùn bá ara àwọn ni kí wọ́n bá lè jẹ́ kí Tinubu fi orí àga sílẹ̀, ṣùgbọ́n tí kò bá gbà bí pé wọ́n fẹ́ kó ìrọ̀rùn bá Tinubu láti wọlé sí sáà kejì ni ṣe ni Muhammadu ní òun ó ní ti Obi ni òun àti Obi ni àwọn ti jọ ṣe ìpàdé tó jẹ́ pé Obi kò gbà láti sọ wípé òun fẹ́ di igbákejì, ṣùgbọ́n ohun méjì tí yóò ṣe òun kò sí ohun méjì tí wọ́n ní Àtíkù ṣe ju wípé wọ́n ní yóò ké sí ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ ìyẹn Rotimi Amaechi gẹ́gẹ́ bí ẹni tí yóò ṣe igbákejì rẹ̀. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní ọ̀pọ̀ èèyàn ló ń fi ojú di ohun tí Amaechi lè ṣe. Amaechi nìkan ló jẹ́ kí ààrẹ àná Muhammadu Buhari wọlé ní ìpínlẹ̀ Rivers, àti pé irú ohun tí mínísítà fọ́rọ̀ olúlu ilẹ̀ wa Àbújá èèyàn Nyesom Wike ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí fún Tinubu ni ọkùnrin náà ṣe fún Buhari nígbà náà. Ṣùgbọ́n ṣá, gbogbo ìpàdé tí Muhammadu ṣe náà ló sọ di mímọ̀ wípé pàbó náà ló ń bọ́ sí o. Ó wá ní wípé àwọn alátìlẹ́yìn Peter Obi ó ní ṣe ni wọ́n ń kó sí arákùnrin ọ̀hún nínú, tó sì jẹ́ pé wọ́n ní láti má díje du igbákejì ipò ààrẹ náà ní gbogbo orin tí wọ́n kọ sí létí o. Adarí àpapọ̀ fún àwọn ikọ̀ Obedient Movement, ẹni tí ó jẹ́ agbẹnusọ Obi ìyẹn Yunusa Tanko, nígbà tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọ̀hún ló sọ ọ́ di mímọ̀ wípé kò sí ẹnikẹ́ni tó lè jẹ́ kí ọkàn Peter Obi yípadà láti wá ṣe igbákejì ààrẹ. Ṣùgbọ́n pẹ̀lú bí àwọn ọmọlẹ́yìn Obi ṣe ń sá kúbẹ́kúbẹ́ kiri àwọn ọmọ Amaechi náà, wọ́n sọ pé ó ṣeé ṣe kí ọkùnrin náà kéde èròǹgbà rẹ̀ láti díje du ipò ààrẹ lọ́dún 2027 fún gbogbo àwọn ọmọ Nàìjíríà ní láìpẹ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC. Ṣùgbọ́n ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn Amaechi ti ní ọkùnrin ọ̀hún ìyẹn Rotimi Amaechi tí ó bá rí wípé òun lè rí tíkẹ́ẹ̀tì ipò ààrẹ gbà ní ẹgbẹ́ ọ̀hún. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.